Ìmọ̀ràn ńlá rèé o fún ìmáàmù Yunus Tọ́lá Yunus ìmáàmù Ògbómọ̀ṣọ́ lórí fàǹfà tí wọ́n ní pẹ̀lú ọba Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́. Kí ni tí ìmọ̀ràn Sheikh Agbára Omi tún dá lé lórí nínú fọ́nrán yìí? Mo tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ètò lákòókò yìí. Ṣàlàáfíà ni mo tún bá yín bò lójú ọjọ́ lọ́dọ̀ tí yín bẹ̀yìn. Ìmọ̀ràn Sheikh Agbára Omi ló dá lórí wípé tí ìmáàmù Tọ́lá Yunus tó bá sì fẹ́ wà lórí ipò gẹ́gẹ́ bí chief máàmù nílùú Ògbómọ̀ṣọ́, ó ní láti lọ yí ìwà ẹ̀ padà, kó dẹ́kun láti máa sọ̀rọ̀ ṣákáṣáká sí odidi ọba aládé nínú ìlú Ògbómọ̀ṣọ́, ìyẹn ọba Ṣọ̀ún. Wọ́n ló ní láti stop láti máa sọ̀rọ̀ ṣákáṣáká sí wọn. Bẹ́ẹ̀ sì ni ó ní láti fún wọn ní full respect, full accolade tí ọba deserve, nítorí ọba ba lórí ohun gbogbo ni. Ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí. Ẹ máa gbọ́ ìdí tí Sheikh Agbára Omi tún fi ní agbára ìmáàmù òtó ti ọba nínú ìlú. Wọ́n tún wá lo àkàwé, wọ́n lo àpẹẹrẹ ti ọba Olúwo, ìyẹn ọba Abdulrasheed Adéwálé Àkànbí, bí wọ́n ṣe fi ń fẹnu tẹ́ńbẹ́lú òrìṣà bíbọ tí wọ́n máa ń sọ̀rọ̀ àbùkù sáwọn abọ̀rìṣà. Wípé ǹjẹ́ a rí ẹnìkankan nínú àwọn abọ̀rìṣà nínú ìlú Ìwó tí wọ́n gborí gbóyà láti jáde láti wá sọ̀rọ̀ àbùkù sí Olúwo, despite bí Olúwo ṣe ń fẹnu tàbùkù òrìṣà bíbọ tó, pé ǹjẹ́ a rí ẹnìkankan nínú wọn tó tiẹ̀ gborí gbóyà láti jáde láti wá sọ̀rọ̀ àbùkù padà sí ọba Olúwo. Wọ́n wá lo àpẹẹrẹ yìí, wọ́n ṣàfihàn example fún ọba Ṣọ̀ún wípé kí wọ́n wo àpẹẹrẹ ti Olúwo, káwọn náà gbé ìgbésẹ̀, kí wọ́n pa àṣẹ gẹ́gẹ́ bí ọba nínú ìlú Ògbómọ̀ṣọ́ lórí chief máàmù Ògbómọ̀ṣọ́, kí wọ́n pa àṣẹ tó máa múlẹ̀, kó dẹ́kun gbogbo àwọn ìwà tó ń wù yìí kó tó di wípé nǹkan máa bẹ́yìn yọjú báyìí lọ. Ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ n rojọ́ jìnnà, ẹ jẹ́ n gbé fọ́nrán ọ̀hún wọlé kájọ gbálàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Sheikh Agbára Omi. Kẹ́sì máa bá mi fi èrò yín náà lórí ẹ̀ sí kọ́mẹ̀ntì. Fọ́nrán yẹn rí, ẹ jẹ́ àjọ wò. Gbogbo ẹni tó bá fẹ́ lead, tó fẹ́ síwájú, ó gbọ́dọ̀ ní ìwà tá a fi kó yàn jọ, ó gbọ́dọ̀ ní tẹríba, ó gbọ́dọ̀ lọ́rọ̀ rí lẹ́nu. So but ìwọ ò níwà, ọkàn ń sọ̀rọ̀ ṣàkà àṣà, ọ̀ ń ṣe bí àṣà, ọ̀ ń bá àwọn tó ń bá ọ ṣe gan wọn ò gbádùn rẹ. Bẹ́ẹ̀ bá wojú ìmáàmù mi bí ìgbà tó ṣe mú gbó tán, ọ̀rọ̀ ṣàkà. Bàṣásà tó lè wájì àti àtòsá ni kí ojú òtútù gan ọ̀rẹ́ kan ló jẹ́, ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì. Kí ló dé? Ẹjẹ́ agbéta saranfàṣaran kó yẹ saran kó yára ṣe, kójú òtútù gan àti àtòsá ní àní ọ̀rẹ́ ẹ̀bùn ọlọ́ọ̀ni. Ìyẹn lọ́lọ́run fi rẹkọmẹ́ndì Ànábì sàlàsàlà pé wa innaka la'ala khuluqin azim. Ìwà rẹ̀ mọ̀ dáa jù o, ìwà rẹ̀ mọ̀ rẹwà púpọ̀ jù o. So ìmáàmù Ògbómọ̀ṣọ́, bọ́lọ̀ ń bá kádàrá pé ẹ̀yin lẹ́mọ̀ wà ń bẹ̀ lọ, ẹ dákun, ẹ pàwàdà, ẹ fún ọba ní full respect. Súnà ò sọ pé ká mọ yẹ̀yẹ́ ọba ìlú, kódà tọ́ba ìlú bá ya ẹ̀hànà, àárọ̀ra pẹ́ ni, kì í ṣe kọ́ ọmọ á sọ̀rọ̀ kó mọ pòwe mọ́ba ìlú, káwọn èèyàn sì mọ̀ pé ọ̀ ń pòwe mọ́ba ìlú, ó burú jáì, kò dáa, lọ yí padà. Wọ́n ní mo ń sọ fún yẹn, ìtàn tí ń bá pa ẹ lọ wádìí ẹ wò, ìtàn tí ń bá pa ẹ lọ wádìí ẹ wò. Ògbómọ̀ṣọ́, mo mọ̀ ti fún tẹ̀dọ̀ Ògbómọ̀ṣọ́ dáadáa, tí èsì pé kíní mo sọ fún yín níbẹ̀rẹ̀, mi mọ̀ bóyá ó kílẹ̀ àbí ò kílẹ̀. Ìyàwó wa tá a fẹ́ ń bẹ̀ kọ́lọ̀ bá fọ̀run kẹ́, ó ti lọ, Alájà Zikira, ọmọ ilé lọ́ba níkà, ó tàn mọ́ ilé Agẹ́. Ìwé ní tẹ bá jókòó ọmọ Ògbómọ̀ṣọ́, tẹ́ ì bá sọ máa lè, tẹ bá máa lọ ilé, ẹ gbọ́dọ̀ mọ̀mọ́ ilé lọ́ba níkà, ẹ gbọ́dọ̀ mọ̀mọ́ ilé Agẹ́ l'Ógbómọ̀ṣọ́. So 1979 la ṣe ìyàwó ẹ̀. Ọdún yẹn lọ́ba ń ṣe 10 years anniversary, ọba Jímọ̀ tó kúnjó ni náà ṣe 10 years anniversary.
wọ́n mú Guinea kan báyìí gbà náà tí wọ́n ya fọ́tò kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ yẹn ṣe lọ́dún náà, that was 1979. so kí wàá ní a lè sọ níbi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, a mọ̀ ti fún tẹ̀lé Ògbómọ̀ṣọ́, a mọ̀ àwọn èèyàn pàtàkì, ṣùgbọ́n Ọlọ́run dá wa ní ẹ̀dá, Ọlọ́run dá mi ní ẹ̀dá kan tí ó máa ń kó rẹ̀ níjànú, tí mi máa ń yọ ṣòfòfò láti lẹ̀ wá mi ni. Kódà tí n bá lọ bòmí gan mi ò kì í ṣe fídíò, àgbà silent bí mo ṣe láìpẹ́ rẹ̀, but mo hate kéèyàn mọ̀ ìwọ̀n rẹ̀ àbí kéèyàn máa yẹ. Àwọn fi ó jẹ mọ́mù nílùú kan, wá ṣe jẹ́jẹ́ ni, ìwọ kọ́ ló kọ́ mọ́sálásí náà, kún ìmáàmù ń jà àlùkà. Wọ́n bá fi ó síbẹ̀, ẹ tán fi síbẹ̀ wọ́n lè yọ, wọ́n fi ó síbẹ̀ ni. Ìyẹn mo fi sọ àwọn ọ̀rọ̀ kan pé appointed by God wà, appointed by people wà. So appointed by people kó mọ̀ wọn rẹ̀, wọ́n fi ó síbẹ̀ ni. Agbára ìmáàmù nílùú kò tó agbára ọba pọ̀. Bọ̀ tó bá wá ní sùúrù, a gbọ́dọ̀ máa torí ẹ̀ ká máa wá fi hàn ọba yẹn pé ó gọ̀. Wọ́n bí fúrọ̀ ẹ̀ aláyẹ̀ ẹnìkan dáa kó lọ rí ọba Olúwo fin ni. Àbí láti gbà tí ọba Olúwo ti ń la ilé àwọn oníṣẹ̀ṣe, wọ́n bí ẹnìkan dáa nínú oníṣẹ̀ṣe kó jọmọ òwò kó wá jáde kó bẹ̀rẹ̀ sí máa bú ọba, yóò jẹ́ yẹn ń sùn. Olóko mi fún rẹ ẹkùn ta gìrìgbé rẹ níjà, Olúwo fún Ìwó. Ẹ̀yin ọmọ Ìwó ẹjọ́ ẹ má dá sí ẹjọ́, ẹ má dá sí tí ń wà lára yín. So àwọn ọba kan wà tó jẹ́ pé wọn ìgbà irú Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ yẹn kábíyèsí irọ́ kò ní gba rẹ́dẹ̀rẹ́dẹ́. Ọba Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà ó take action díẹ̀ o, torí pé tí ọmọdé tí aràrá ò bá jin ọmọdé ní kúkú yóò máa rò pé ẹgbẹ́ òun ni o. Àkúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ o. Bẹ́ẹ̀ ò bá lè pàṣẹ kó má jọba o. Ẹ pàṣẹ o, ẹ lo ipò, ẹ lo connection. Ìmáàmù gbọ́dọ̀ silent, iṣẹ́ Ọlọ́run ò gba gìrìgìrì. Iṣẹ́ Ọlọ́run, yàbá iṣẹ́ Ọlọ́run kò gba gìrìgìrì. Èèyàn gbọ́dọ̀ silent, èèyàn gbọ́dọ̀ sọmọlúàbí, èèyàn gbọ́dọ̀ ní ìwà pẹ̀lẹ́. Ọlọ́run ní rẹ̀ Ànábì Muhammad fábímọ́ rahmatimina láì lẹ́ńtà làwọn àánú tá a ṣe ọ́ lọ fi rọ̀ lọ́ọ̀kún tafasa gàlí ìsàlẹ̀ kọ́líbì láǹfààlómi òlíkà. Tó o bá jẹ́ anípaláyà bí ìrà, àwọn èèyàn túká. Òní nìsín ìmáàmù dórí oyè, ìlú pín sí méjì. Wọ́n yàn máàmù kan, níbo ló ti ṣẹlẹ̀ rí? Agbọ́ ti irú ìnísà tí Ọlọ́run lo Shehu Labib ní sábàbí tán fi ṣe, gbogbo òlu ní dìtẹ̀ yẹn. Ó yàtọ̀ sí pé kí àwọn máa bọ́ bàjà, ìyẹn ó burú jáì. Gbogbo ohun tó wù kó jẹ́, kódà kó bá jẹ́ òṣèbọ. Nígbà tó lọ ń gbé Ànábì Musa dìde sí Fìràwọ̀, ó ní fàkúlà làwùkọ́ làláyìí náà. Sọ gbólóhùn tó rọ̀ sún lálọ́ yàtọ̀ sákàrọ̀ ọ̀yá àṣà, bóyá yóò jẹ́ gbà kìlọ̀. Wọ́n máa ń sọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. So ẹ wo ọba Fáráò yẹn bó ṣe, bẹ́ẹ̀ bá dé Mọ́sàrì, tẹ́ bá rí àwọn àpẹẹrẹ bí ọba Fáráò ṣe ń ṣe ọlá, ẹ mọ̀ pé àwọn èèyàn lo ọlá láyé. So mọ̀rọ̀ yín o, gbogbo ẹ̀yin súnà blogger súnà àbí súnà blogger ni, gbogbo àwọn ìwà aládàáda yẹn asàfihàn ó pọ̀ ní Ìbàdàn, because Ìbàdàn náà ẹ̀ lè pètè fún mi, mo fẹ́ ọmọ Ìbàdàn dáadáa, kò sí kódà bẹ́ẹ̀ bọ́ nílòbù ni ọ́, mo fẹ́ mọ lọ́dọ̀ yín, Ìlòbù, Ẹ̀rìn àti Fọ́n. Bẹ́ẹ̀ bọ́ lóṣogbo ni ọ́ ni tó ń gùn ọ́, Òṣogbo àwa la bọ́ lẹ́dẹ ni ọ́. A mọ àwọn mọ̀yàn àwọn èèyàn gidi. Tó pé tó bá ń gbóhùn wa báyìí wọ́n dẹ̀ Sàmọ́sá ń gudu látọjọ́ tó ti pẹ́ títí dòní. So ẹjẹ́ àṣejẹ́jẹ́ o, ìwọ tó bá lọ́ọ́ mọ̀ mí ọ kéré ni o, ọjọ́ orí rẹ kéré ni o. Ó lágbára, ó tojú sùnyàn. Ọ̀rọ̀ lẹ́gbọ́ tí Sheikh Agbára Omi sọ̀kalẹ̀ yìí, kí l'opinion tiyín? Ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ntì. Gẹ́gẹ́ bí ohun tó ń sọ, wọ́n ní ọba deserve
respect, ó deserve full respect bẹ́ẹ̀ ni. Nínú ìran Yorùbá la ti sábà máa ń rí tó ṣe wípé a kì í respect àwọn ọba wa. Ǹjẹ́ àárọ̀ ọba ilẹ̀ Ìgbò kan àbọ̀ ọba ilẹ̀ Haúsá kan tí wọ́n ń disrespect tí àwọn aráàlú àbí ìmáàmù kan nínú ìlú wọn tó ń disrespect wọn? Mo fẹ́ sọ wípé mi ìṣalábàápàdé ẹ̀rí wípé ká gbọ́ pé ìmáàmù Kano ó disrespect ọba Kano àbí ìmáàmù Kaduna kan ó wá disrespect ọba tó jẹ nínú ìlú náà. Kí ló dé tó ṣe pé tàwa ìran Yorùbá ló máa ń yàtọ̀? Kọ́lọ́n kó ṣàánú wa. Kí lè ro tiyín? Ẹ máa bá mi sọ sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook. Link tó wà ní comment section fídíò yìí á gbé yín lórí page wa. Agbègbè yín tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa náà lórí YouTube. Ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ máa bá mi like kẹ́sì share fọ́nrán yìí kó máa lọ lórí ayélujára. Ká tún pàdé láyọ̀ àtàlàáfíà lọ́jọ́ mi. Ó dàbọ̀.